Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan. So Ijebu-Ode ni a tún ti mú update eléyìí wá fún yín nípa burial mama King Wasiu Ayinde tí gbogbo ayé mọ̀ sí K1 the ultimate. Gbogbo wa náà ni a ti gbọ́ pé ìyá tí ó bí olórin gbajúgbajà òní King Wasiu Ayinde pé wọ́n papòdà. So ìyá Alimatu Sadiya ẹ rí i pé Ọlọ́run fi àgbà rọ̀ màmá lọ́rùn. Màmá dàgbà wọ́n dògbó. Kò yí sí kéèyàn tó lo 105 years láyé. So agbàládùra pé gbogbo wa náà la máa gbẹ̀yìn arúgbó wa. Ẹ rí i pé inú King Dr. Wasiu Ayinde inú wọn dùn, àwọn èèyàn péjú pésẹ̀ síbẹ̀ wọ́n bá wọn yọ̀ wípé kí wọ́n máa dúpẹ́ wípé wọ́n gbẹ̀yìn arúgbó wọn. So fún ìdí èyí update yìí ni a mú wá. Ẹ wo bí àwọn èèyàn bí wọ́n ṣe ṣayé sí King Dr. Wasiu Ayinde Marshal. So gbogbo ẹ̀ náà ni ẹ máa rí lẹ́kùnrẹ́rẹ́. So ẹ má dúró síwájú mẹ́jọ o. ẹ gbọ́ ẹ jẹ́ má bínú sa ìjọ sá. ẹni sùúrù ẹni sùúrù. ẹni sùúrù. ẹ jọ ẹ dúró dáadáa mo fẹ́ dúró lé lórí. ẹ jẹ́ bọ́lẹ̀ ó bọ̀ ẹ jẹ́ bọ́lẹ̀. Abo. Yes. You enter the compound. On my block on the on my body. Yeah. Mama, no. On my block, never do no. What do I?
Elite wọn wọnú mọ́ọ̀sì yẹn. Leave that place, cameraman, leave that place. And the guy only the error. Biggie, move. Cameraman, move. Cameraman, yeah, move. Okay, so I'm not. Arrange yourself. That's why you know.
Lovers all over the world, ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ fídíò wa ni ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap, ẹ like, tẹ́ bá ti like ẹ, so ẹ dẹ̀ bá wa fi comment náà sí abẹ́ fídíò yẹn, so I really appreciate yín, so we love you all, thanks for watching.